ó mà ṣe o, ilẹ̀ ń jẹ̀nìyàn kì bá ṣe pé àìkú láyé ni ṣebí àbá bá àwọn ará àgbà ìwáṣẹ̀. Ó lágbára o, ọmọ lára òbí, òbí lára ọmọ. Saheed Balogun eyín òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí gbogbo wa mọ̀ ni ó mà tún ti bọ́ síkànnì ayélujára, ó sunkún síta, ó rántí, ó dárò eyín ọmọ rẹ̀ Zenat eléyìí tó papòdà níbi ọdún kan sẹ́yìn. Tẹ́ ẹ bá gbàgbé lọ́dún tó lọ lọ́dún 2024 lọ́mọdébìnrin rẹ̀ ọmọdé arẹwà eyín Zenat Balogun ló jọ́lọ̀ ní pé ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin náà ṣe àmì sínú comment section. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní fojú sunkún ọmọ. Saheed Balogun tó wá ṣẹlẹ̀ sí náà Ọlọ́run ọba yóò bá a rọ̀ lójú. Àwa náà ó sùn bàbà bàládé. Ẹ rí i pé ní September oṣù ní ọdún tó lọ náà ni ìjàmbá aburú yìí ló ṣẹlẹ̀ sí Saheed Balogun àti ó ti wà lóṣù bàbà o. Ẹ sàmì sí comment section. Ẹ̀yin abiyamọ ayé, December, November, September gbogbo bàbà kò ní já àjálù burú, kò ní jalè wa lórí. A ò ní bá oṣù bàbà ọdún 2025, a ò ní bá lọ, àwọn ọmọ wa ò ní bá lọ. Àwọn ènìyàn tí ẹ̀ kọ́kọ́ ṣe bí bóyá Fathia Balogun ló bí ọmọ náà, ṣùgbọ́n òun kọ́, wọn ni obìnrin míì ló bí fún Saheed Balogun.